fún ẹ̀yin tí ẹ ti wo sinimá ìyá apá kìíní àti apá kejì, mo fẹ́ kẹ́ farabalẹ̀ láti gbọ́ àwọn àfihàn tí mo fẹ́ ṣe fún yín lórí sinimá yìí. Ṣé rí arábìnrin Súnmisọ́lá, ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ń wò wípé òun ti jẹ̀yà lórí ọmọ. And meanwhile, òun dẹ̀ni kọ́kọ́ ló máa jẹ́ obìnrin àkọ́kọ́ tó máa jìyà lórí ọmọ. Mistake tí Súnmisọ́lá ń ṣe òun ni eléyìí. Normal, ìwọ ló jìyà lórí àwọn ọmọ ìyá ti gbọ́ àti gbà. Ó yẹ kó mọ̀ wípé Samson tó wá bá ẹ kó true wò wípé kò sí bó ṣe lè burú tó títí bàbá ọmọ ni bàbá ọmọ. Ó yẹ kó gbẹ́bẹ̀, ṣùgbọ́n ó dàbí pé Súnmisọ́lá ti ní psychopath, kò jẹ́ kó gbọ́ nǹkan mọ́. Àwọn ọmọ yẹn ti kó sí lórí, òun ni ò jẹ́ kó lè ṣe kíni, kó lè yọ̀ǹda àwọn ọmọ yẹn, kó lè jẹ́ kí bàbá àwọn ọmọ yẹn wá ṣe bàbá lórí wọn. So àwọn ẹ̀yin tẹ̀mí nílé, kí ni ẹ̀yin rò? Nítorí on my own opinion, èmi believe wípé kò sí bó ṣe lè burú tó, bàbá yẹn náà ti hùwà tó dá sí rí, àwọn yẹn ló yẹ kó máa rántí. Bàbá tó dẹ̀ try láti travel láti lọ make owó, kò fẹ́ káwọn ọmọ yẹn náà jìyà ni, ló fi hustle lọ. So gbà tó dé padà, tó dẹ̀ dé pẹ̀lú owó, ó yẹ kí ìyá yìí náà understand, kó gbà mọ́ra, kó mọ̀ wípé Olúwa tó fún òun lórí ọ̀fẹ́ láti tọ́jú àwọn ọmọ mẹ́ta tó fi dàgbà tí nǹkan kan ò ṣe wọ́n, tóun náà dẹ̀ tún lówó, tóun náà wà òkè. Ó yẹ kó mọ̀ wípé bàbá tó padà dé plus ló jẹ́ fóun, kò ń ṣe minus. Ó yẹ kó gbà láti jẹ́ kán fọwọ́sowọ́pọ̀ láti ṣe bàbá àti ìyá lórí àwọn ọmọ yìí ni. Nítorí àwọn ọmọ tó fi sílẹ̀, ìfẹ́ ìyá nìkan náà ní, wọn ò tí ì rí ìfẹ́ bàbá. Ó yẹ kó fún wọn ní oore ọ̀fẹ́ láti ní ìfẹ́ bàbá. Kò ṣe pé kó wá yarí kalẹ̀ wípé òun ò ní gbà láti jẹ́ káwọn ọmọ yìí lọ sí ọ̀dọ̀ bàbá wọn. So ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ sábẹ́ comment section. Apá kẹta máa tó jáde, kí lẹ̀yin rò wípé ó máa ṣẹlẹ̀ ní inú apá kẹta? Nítorí ní opinion tèmi, nǹkan tèmi mọ̀ tó máa ṣẹlẹ̀ nínú apá kẹta, nítorí ibi tí wọ́n parí apá kejì sí. Láti court, wọ́n ti fún ìyá wọn ní court order nísìnyí wípé káwọn ọmọ méjì lọ gbé pẹ̀lú bàbá wọn, due to pé àwọn ọmọ yẹn náà fọwọ́ ara wọn sọ wípé àwọn fẹ́ gbé pẹ̀lú bàbá wọn. Kí èyí tó jẹ́ last born kó máa gbé pẹ̀lú ìyá wọn, due to pé ìyẹn nífẹ̀ẹ́ ìyá wọn. But nǹkan tèmi fẹ́ sọ fún yín nínú apá kẹta ni, tèmi rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta. Tèmi rò wípé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta, òun ni wípé Súnmisọ́lá ó ti wò pé ọwọ́ òfin kò lè gba ọmọ padà. Ó máa lọ lo ọwọ́ ara ẹ̀ láti rán àwọn thug láti kidnap Samson. Tó bá dẹ̀ kidnap Samson lọ́tẹ̀ yìí, kò ní fi Samson lẹ̀, Samson ní farare lọ, ìzídà kan pa Samson. Tó bá dẹ̀ pa Samson, no traces. But normal mọ̀ pé end the film, àṣírí máa túbọ̀, ó máa ti late. So my advice for Samson now kò ju wípé kí Samson kó lọ wá bó ṣe máa ní security, àwọn ọlọ́pàá tó máa tẹ̀lé káàkiri nínú apá kẹta. So that tí Súnmisọ́lá bá ti fẹ́ gbé ọwọ́ kọ́wọ́, àṣírí máa tètè tú. And again, kó tún wá bó ṣe máa send àwọn flowers, àwọn kọ̀ọ̀kan sí ìyá yẹn láti make sure pé ìyá yẹn nífẹ̀ẹ́ padà, láti jẹ́ káwọn méjèèjì kan parí amicably. Láì ṣe bẹ́ẹ̀, ẹ̀mí Samson ò dé o. So ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́ bá mi subscribe sórí YouTube channel mi, Rotibene Omokosofe. So fún ẹ̀yin tí ẹ ti wo sinimá ìyá apá kìíní àti apá kejì, tẹ́ bá fẹ́ wò láti bẹ̀rẹ̀ dé òpin, ẹ máa lọ sórí YouTube channel mi, Daymatis TV. Ibẹ̀ lẹ máa ti rí sinimá yìí wò dáadáa. Ẹ má lọ sórí ayédèrú YouTube channel láti lọ wo sinimá ìyá o. Èmi á sòótọ́ fún yín. Ibi tẹ́ ti lè rí part 1, part 2. Tó bá dẹ̀ drop part 3 orí YouTube channel mi, Daymatis TV, ibẹ̀ lẹ máa ti rí wò. So a ní rí jù báyìí lọ. Fún ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí àwọn review tí máa ń ṣe, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi comment sórí YouTube channel mi, Rotibene Omokosofe TV. Á dáa fún gbogbo yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi drop opinion yín, ẹ̀yin tẹ́ fẹ́ wo apá kẹta ìyá, láti jẹ́ kán tètè drop ẹ̀ fún yín. Ẹ bá mi lọ sórí comment section pé ẹ fẹ́ wo sinimá ìyá apá kẹta. And again, ẹ dẹ̀ tún drop opinion yín. Ṣé ẹ faramọ́ nǹkan tí adájọ́ sọ, àbí ìyá yẹn ni opinion ìyá lẹ tẹ̀lé, àbí ti bàbá? Á dáa fún yín o.